bá ń ṣiṣẹ́ airport ló ti máa mọ̀ in terms of the traffic tó ń wọlé tó ń jáde, bí kan ṣe ń lọ nìkan ṣe ń dé, bí kan ṣe ń lọ nìkan ṣe ń dé. Ó dẹ̀ mọ̀ dí lákọ̀ọ́kọ́ wọ́n ní security. Ṣorí ìlú tó bá ní security má tán rẹ o, kò sẹ́ni kankan tó ń bọ̀ nílùú yẹn o, kò sẹ́ni tó máa lọ sílùú tí ayé a máa já, tó máa jíyàn gbé, tí Fúlàní terrorist máa jíyàn gbé, tí bandit tó ń parọ́ pé bandit, kò sí nǹkan tó ń jẹ́ bandit, tó máa pa àwọn èèyàn ní Benue, pa àwọn èèyàn ní Enugu, pa àwọn èèyàn ní Ondo, pa àwọn èèyàn ní ilẹ̀ Yorùbá. So then kí ni ó mú àwọn èèyàn wá lọ sílùú oríṣiríṣi? Business opportunity wà. Irú Turkey yìí nísìn wọ́n ní businesses oríṣiríṣi tó lè bá wọn ṣe. Ọmọ why wọ́n produce, kí ni mo mí pé wọ́n produce? Wọ́n ní production tó wọlé fún wọn tó ń ṣe ní gbogbo ìgbà. Àbọ̀rọ̀ mo yẹn nísìn, they have a lot of production. Wọ́n ń ṣaṣọ, wọ́n ń ṣe tiles, wọ́n ń ṣe oúnjẹ, gbogbo sector, but most importantly airport wọn gbọ́dọ̀ ṣiṣẹ́, because airport làwọn tó ń bọ̀ wá bá wọn ṣòwò máa gbà kọjá. Àbọ̀rọ̀ mo yẹn nísìn, ìṣòro gbogbo àwọn flight plane yẹn nísìn, aircraft yẹn, ìkan lèmi wà nú ẹ̀, ìkan ló ti ń fò yẹn, ìkan ló ti fò yẹn, ìkan ló tún páàkì ló wà lẹ́yìn yẹn. Bó ṣe jẹ́ kí gbogbo every sector rí nìyẹn. Now wo èrò bó ṣe kún lórí flight yẹn, ṣòro èrò bó ṣe kún pa.